níwọ̀kùkọ rẹ o ògo ńlá ló jẹ́ ìràwọ̀ rẹ o máa níwọ̀kùkù. Peter Ayọ̀délé ọmọ Fáyòṣe. Òṣogbo mọ́lẹ̀. Ayọ̀délé ọmọ Fáyòṣe. Ayé ti yẹ ọ́ òde ní ayé sí. Èdùà ló dirí ẹwà fákùkọ rẹ o. Ògo ńlá ló jẹ́ ìràwọ̀ rẹ o máa níwọ̀kùkù. Kúlúkúlùkù wọ bàtà ijó ọ̀rọ̀ ijó ti ṣẹlẹ̀. Ayọ̀ Fáyòṣe pọ́dún márùndínláàádọ́rin. Ó yá ẹ wọ bàtà ijó ó di mùkúlùmùkẹ́. Ayọ̀ Fáyòṣe pọ́dún márùndínláàádọ́rin. Ẹ̀mí rẹ̀ tó ṣọdún èyí aṣọ pọ̀lọpọ̀ láyé. Ayọ̀ Fáyòṣe pọ́dún márùndínláàádọ́rin. Wà fọwọ́ pawú wà tún fèrègì jóbi. Ayọ̀ Fáyòṣe pọ́dún márùndínláàádọ́rin. Eré ètò ní eré olóríire ni. Ẹ̀sà àtò ní o ó dín ilé Òṣogbo mọ́lẹ̀. Torí bójú ẹni bá tún dín irọ́dún o káṣọ ọ̀pẹ fọlọ́run ọba. Bá a bá pé ọmọ kì í pẹ́ dàgbà rárá. Ṣebí fẹ́ni Olódùmarè bá dẹ́mi rẹ̀ sí mi nínú ayé mi. Kàngó kàngẹ̀ lágogo ìdùnnú dún ní tòní o nílé Fáyòṣe. Torí òní ọjọ́ ìkarùndínlógún oṣù kọkànlá ọdún 2025 ìló pé ọdún márùndínláàádọ́rin géré tí a bí ológo àrà ọ̀tọ̀ His Excellency Peter Ayọ̀délé Fáyòṣe sílẹ̀ ayé. Ọjọ́ ayọ̀ lóní jẹ́ o adé orí ìfèyí ṣètàn Fáyòṣe. Ọjọ́ ìbí rẹ̀ kó mọ ní dọ́jọ́ ìbí fún ọ láṣẹ àdáni wáyé. Dákun mọ́ gbọ́ bí mo ti ń wí o olóríire. Ọba mọ́ fi gègé lọ́rọ̀ ẹnu mi. Ọmọ ọba dé ètù. Ọmọ rẹ láti òkè mẹ́sí Èkìtì lọ́rọ̀ mi wá bí wọn dáṣẹ́ ara mi jẹ́ rárá rárá. Ọmọ Fáyòṣe former Ekiti State 2-term governor. Ilé ńlọgbà wà kówó dé. Bàbá Olúwa nígbà. Ìkúlé ńlọgbà wà kọ́wọ́ ọ̀dẹ̀dẹ̀. Bàbá àjọjú. Bàbá àrọ̀gbà. Bàbá Abolúwa ti fẹ́. Yàrá ńlọgbà wà kọ́wọ́ kankan lé. Bàbá Àchukwu. Ìrẹ̀lẹ̀ mi alámọ̀ kẹ́fì ń pèrè rẹ̀. Ìwọ ló lò ní. Mọ̀ dá gọ̀jọ̀gọ̀jọ̀ tó rọ́dún rẹ̀ lóde. Ó ti ìyá kí n wárelé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ Fáyòṣe ń wọ́n kì í ọ́ bí ológun ẹrú o. Ń wọ́n kì í ọ́ bí oníwọ̀fà ọgbọ̀n. Ń wọ́n kì í ọ́ bí ológun kẹ́kẹ́. Má kì í ọ́ bí ọlọ́gbọ̀n Abacha. Afao-Ekiti níṣẹ̀lẹ̀ bàbá rẹ̀ ó yá kí n bá ọ délé. Ọmọ aládùn ọmọ afẹ́jà gbọ́rọ́gbọ́rọ́. Aṣáájú ẹja àdánwò olódòdó lórí. Ọmọ alágbàdo ọ̀rọ̀rọ̀ kọ̀ọ̀kan. Ọmọ wa o ọmọ ẹ̀fọ́. Ọmọ olójú àríbánijà kẹ́yìn kọ́ni lọ́mìnú. Ọmọ ajísùnwọ̀n ajíre ni ajímíjọ́ kété dára bí egbin. Ọmọ aláyèdè àjígbá. Ọmọ eléyìn kúlé àdéwúre. Kan ìyàwó àrìṣà òkè jẹ́mìlà kí mi àrí bí ìtòlúlé. Kọ́ ọ bá dàbí ìtòlúlé wàyọ̀ láti ìbí tẹ́rẹ̀ o. Kí mo bá dẹ̀yà sákàwulé yẹra. Òṣogbo mọ́lẹ̀. Ẹ̀yẹ́ kan mákàkàn ipò láyé. Ìlú lè àbákan mọ́bò ní tèyé o. Ayede-Ekiti yan bí ọlọ́kọ̀ọ̀kọ̀ wà ọ́ ayé. Ayede-Geri àtá. Ọmọ àtá olúodò ìrì ìwọ́wọ́ lọ́rùn. Ọ̀ṣọ́kọ̀ Èkìtì ṣọkọ̀ àkókò. Ọ̀ṣà àkókò rìbórìbó ọmọ ajẹrọ múyánpín. Ọ̀nì àkókò bímọ ìsìn lọ́sẹ̀ òkè o. Adé orí ìfèyí ṣètàn Fáyòṣe. Ọmọràn Erio-Ekiti. Ọmọ Èdú Erio. Ọmọ Utáyé
yelúgbìn ọ̀mì bọ̀bọ̀ ọ̀jọ́yè o ọmọ olókè méjì takọ́tabo àjòjì kan bá ìgòrí olóde òde o ọ̀tá epo láàárọ̀ síde á lẹ́dùwẹ̀rì o mi kọ́ ọkàn méjì sí mi míyè sí mi His Excellency Peter Ayọ̀délé Fáyòsé Òṣòkò mọ́lẹ̀ wọ́n ti gòkè àgbà ms jọkọ̀ àrẹ̀lẹ̀ láéláé torí òkè òkè lẹ́múrú sí ṣe lọ àtẹlẹ ẹ̀pá onínú ìlera pípé ọmọ Fáyòsé wẹ́ ànájà yìí wéréwéré wẹ́mẹ̀ àbá ànájà yìí wàràwàrà o lábẹ́ bó ti wù kọ́ ọpẹ́ láyé tó wẹ́ àmà ìsàn ló gbà o torí pírí lòlógo ìjì ìbọ̀kùnrùn ẹyẹ lórí ìtẹ́ òjòjò bèyí ṣe ó kẹ́ mọ́yọ̀ nájà òkókókó lọ́ra ọ̀tá ilé ọmọ rẹ ọmọ ọba déètù láti òkè mẹ́sí ìlú fábùnmi ọ̀rẹ́rẹ́ ládá ọmọ ọlọ́jà òkè ìlárúkọ ọlọ́run ọba ò ìwà àjọpọ̀ ọdún láyé ìdídùn náà ìbálẹ̀ olóyin His Excellency Peter Ayọ̀délé Fáyòsé ukoro mẹ́ ọdún ọ̀rọ̀ rẹ o.